àwẹ̀ ṣe pàtàkì fún gbogbo Kristẹni. Bíbélì sọ wípé láìsí àwẹ̀ àti àdúrà ó ní iṣẹ́ ìyanu kan kò lè ṣẹlẹ̀. Ìdí nìyẹn tó jẹ́ pé mo lè fi gbogbo ẹnu sọ wípé àwẹ̀ gbígbà ó ṣe pàtàkì fún gbogbo Kristẹni. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Àwọn ìjọ kan wọ́n ti sọ di àṣà àti ṣe tó jẹ́ pé every year wọn ò dẹ̀ ní àwẹ̀ méjì wọ́n fẹ́ gbàdúrà mọ́ ju eléyìí lọ. ju Lenti lọ. Meanwhile àwẹ̀ tẹ́ bá wo ibì kan ní Bíbélì mo ti gbàgbé ẹsẹ̀ Bíbélì yẹn mo ti gbàgbé Bible verse yẹn ó ní even tó bá fẹ́ gbàwẹ̀ ó ní make sure wípé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹni tẹ́jọ́ ń gbé kò mọ̀ sí ó ní fi òróró kun ètè ẹ̀ so that kò ní jẹ́ nǹkan tó máa wọ̀n pé ó ń gbàwẹ̀. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Ibi tí àwọn kan lò nìyẹn tó jẹ́ pé àwẹ̀ tí wọn ò ní pariwo anytime ni wọ́n lè gbà. So ohun tó ṣẹlẹ̀ nípa àwẹ̀ nìyẹn ṣùgbọ́n à ń gba 40 days is a doctrine of some churches. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Ṣé ọ̀ranyàn ní pọ́ sọ pé ìwọ tó fẹ́ ṣe Olúwa ọ̀ranyàn ní kẹ́niyẹn dá ṣọ́ọ̀ṣì sílẹ̀? Ẹ ṣe sà ṣe rí ìpè mẹ́ta ló wà. Ìpè àkọ́kọ́ òun ni ìpè láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Mo rí fọ́nrán kan lórí ayélujára tí pásítọ̀ kan wà ní orí pẹpẹ tó wá ń sọ fún ọmọ ìjọ àwọn tó yẹ wà ní congregation pé kọ́ máa mú 20,000 wá kọ́ máa wọ agbádá òun fi ṣiṣẹ́. Bàbá kí nìkan tí ẹ rí sí kinní yẹn? Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Ìjẹ́ ṣé bí wọ́n ṣe gbé kinní yẹn sórí ayélujára tó dáa tó? Ẹ ṣe sà ṣe rí lọ́wọ́ lọ́tà wà yìí ayélujára ó ti fọ́ gbogbo ẹ̀ lójú. Ó ti bàjẹ́. Yes sir ó ní bad side ó dẹ̀ ní good side. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Mo decide pé èmi personally mi ní ṣiṣẹ́ Olúwa kódà mo sọ pé mi ò ní ṣe Olúwa lọ́fẹ̀ẹ́ débi pé ìgbà yẹn mo lọ church o mo lọ ra gángan mo kọ mo wá lọ sí church káàkiri mo ń lo ìlú tí mo ń gba owó. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Now kí ló wá ṣẹlẹ̀ ní judiciary ni pé mi ò ní issue pẹ̀lú anybody ń bẹ̀ everybody ló mọ̀ mí wọ́n dẹ̀ mọ̀ mí bí ìránṣẹ́ Ọlọ́run bẹ̀ ṣùgbọ́n nígbà tó tó àkókò àwọn ìṣẹ̀lẹ̀ kan bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí èmi personally tí mo rí wípé tí mi ò bá fi iṣẹ́ yìí sílẹ̀ mo máa regret pé mi ò fi sílẹ̀. Iṣẹ́ judiciary dẹ̀ ní ikú rèé owó rèé ẹ̀wọ̀n rèé ni. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Ṣé rí fọ́tò ẹni tí wọ́n ń lò yẹn ó ti jáde pé òun ò kì í ṣe Jésù. Bẹ́ẹ̀ni sà. Kọ́ yé lo fọ́tò òun. Bẹ́ẹ̀ni. Now ohun tó wà ń bẹ̀ ni pé àwọn kan doctrine yẹn ni wọ́n follow. Doctrine àwọn tó ń lò ń báyìí àwọn tó lọ ń pè sí church tí wọ́n ti ń lò yẹn àwọn ló mọ nǹkan tí Ọlọ́run bá wọn sọ lórí fọ́tò. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Tí wọ́n bá gbé fọ́tò Jésù síbẹ̀ ẹlòmíì gbé nígbè pé ìyàtẹ̀ni jẹ lórí wa ó pọ̀ ló ṣe gbé kalẹ̀. Ẹ sà fọ́tò yẹn lè assist in so many ways. That is pé ìgbàgbọ́ ẹ̀ ti rọ̀ mọ́ pé fọ́tò yìí o ìgbàgbọ́ ní nǹkan mo sọ fún ilé ẹ̀kan. Bẹ́ẹ̀ni. So àwọn tí irú èmi sìn lè dé church mi kẹ́ ẹ bá fọ́tò yẹn torí pé kò sí nínú ìlànà tiwa. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Kí ni ìgbàgbọ́ tiyín pẹ̀lú nǹkan tí wọ́n ń pè ní ọkọ ọ̀run? Ọkọ ọ̀run. Bẹ́ẹ̀ni sà. Ọkọ ọ̀run wà lóòótọ́. Ọkọ ọ̀run wà máa dẹ̀ fi ẹsẹ̀ Bíbélì kan máa fi back ẹ̀ up ibi tí a ti rí wípé gbogbo ẹ̀mí pátápátá ló wà ọkọ ọ̀run wà
ẹ̀mí àmúbọ́ wà, ẹ̀mí ìjákulẹ̀ wà, ẹ̀mí gbèsè ó wà. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. bí olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ kò yí padà. kábíyèsí. gbogbo èyí tẹ́ ń wò mí yìí tẹ́ ẹ dẹ̀ lè ṣí àpọ́gàmù ẹ̀ ní mọ ìbànújẹ́. àmín Jésù. mo wí bí wòlíì Ọlọ́run àánú tó sá fún ìran rẹ lórúkọ Jésù bó ti ń ṣí àpọ́gàmù yìí lórúkọ Jésù àánú yẹn fọ̀n fún ayé rẹ. àmín Jésù. o ò ní mú àmúbọ̀. àmín. o ò ní di ẹrù àgbéká. àmín Jésù. ọfà ò ní bà ọ́. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube.